ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ti òní. Ó jẹ́ ayọ̀ ọkàn mi láti ṣe alábàápàdé rẹ láti orí ìkànnì Seed of Life TV ìtúkalẹ̀ sí odò ọ̀nà ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín. Olúwa rán ọ̀rọ̀ yín sí wa lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa sọ̀rọ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Mò ń kà fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Ẹ́kísódù orí ìkẹjọ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé Olúwa sì wí fún Mósè pé sọ fún Árónì pé na ọ̀pá rẹ kí o sì lu ekuru ilẹ̀ kí o lè di iná já gbogbo ilẹ̀ Íjíbítì. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Árónì na ọwọ́ rẹ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀ ó sì lu erùpẹ̀ ilẹ̀ náà. Iná sì wà lára ènìyàn àti lára ẹran gbogbo. Ekuru ilẹ̀ náà ni ó di iná já gbogbo ilẹ̀ Íjíbítì. Àwọn alálùpàídà sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ láti mú iná jáde wá, ṣùgbọ́n wọn kò lè ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni iná sì wà lára ènìyàn àti lára ẹran. Nígbà náà ni àwọn alálùpàídà wí fún Fáráò pé ìkà Ọlọ́run ni èyí, ṣùgbọ́n àyà Fáráò le, kò sì fetí sí tiwọn bí Olúwa ti wí. Ẹsẹ̀ wúrà wa ni ó wà ní ẹsẹ̀ ìkọkàndínlógún abala ha rẹ̀. Nígbà náà ni àwọn alálùpàídà wí fún Fáráò pé ìkà Olúwa ni èyí. Àkórí ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ rán sí wa ní àkókò yìí náà ni ìkà Ọlọ́run. Ìwọ arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi ní àkókò yìí, mọ̀ dájú wípé ní gbogbo ìgbà ni Ọlọ́run wà lójú iṣẹ́, ló sì fẹ́ mọ́ fi títóbi rẹ̀ àti agbára rẹ̀ lára àwọn ẹyin lójú rẹ̀. Ní àkókò yìí Ọlọ́run ti ń pa á láṣẹ fún ọba Fáráò wípé kó yọ̀ǹda àwọn ọmọ òun pé kí wọ́n lọ sin òun Ọlọ́run. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ní àyà ọba Fáráò mọ́ le, kò fẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kó lọ sí ibi tí Ọlọ́run fẹ́ láti jẹ́ kí wọ́n lọ sìn wọ́n. Ẹ má gbàgbé wípé àwọn ọmọ Ísírẹ́lì ni ó ń lò gẹ́gẹ́ bí ohun èlò láti kọ́ Pítọ́mù, láti kọ́ Rámísẹ́sì. Ṣùgbọ́n ní àkókò yìí Ọlọ́run kéde òmìnira àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n ọba Fáráò ó ṣetí kókó, ó ní àwọn ọmọ ta ni Olúwa náà tí ó jẹ́ kí ẹ lọ lọ́wọ́ mi. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkẹrìndínlógún yìí mo rí ohun kan bẹ́ẹ̀ tí mo sì fẹ́ kí gbogbo wa jọ ní òye rẹ̀. Olúwa wí fún Mósè pé sọ fún Árónì pé kí ó na ọ̀pá rẹ̀. Mo rí ìgbọràn ọmọ Ọlọ́run ní bíbá ẹ̀. Bóyá àwọn náà tiẹ̀ ti jẹ́ ọmọ Ọlọ́run ní ìgbà kan rí, tàbí o sì ń jẹ́ ọmọ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́. Ìbéèrè mi sí ọ ní àkókò yìí ni wípé báwo ni ìjẹ́ olótìtọ́ sí àwọn ohùn Ọlọ́run tí ò ń gbọ́ ní gbogbo ìgbà? Bóyá n tó ń gbọ́ ní ilé ìjọsìn rẹ, tàbí n tó ń gbọ́ lórí móhùnmáwòrán, tàbí n tó ń gbọ́ lórí rédíò. Bíbélì sọ wípé Ọlọ́run pàṣẹ láti ẹnu Mósè pé kó sọ fún Árónì wípé kó fi ọ̀pá rẹ̀ kó fi lu ilẹ̀, nítorí pé ó tó àkókò tí Ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ àti títóbi rẹ̀ hàn. Bí ìwọ náà ṣe ń gbọ́ ohùn yìí lọ́wọ́, Ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ hàn lórí ayé rẹ̀. Ó fẹ́ fi agbára rẹ̀ hàn lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Ó fẹ́ fi títóbi rẹ̀ hàn nínú ìrìn àjò ayé rẹ̀. Ó fẹ́ fi títóbi agbára rẹ̀ hàn nínú ìrìn àjò ìdílé rẹ̀. Ó fẹ́ fi títóbi agbára rẹ̀ hàn nínú ìrìn àjò àti ìyàn rẹ̀. Ṣùgbọ́n ìbéèrè mi sí ọ ní àkókò yìí ni wípé báwo lo ṣe ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tó?
báwo lo ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Bíbélì sọ ní ẹsẹ̀ 19 yẹn wípé bí Olúwa ṣe pa á láṣẹ fún láti ẹnu Mósè fún Árónì wípé kí ó mú ọ̀pá rẹ̀ kó fi na ekuru lẹ̀, wípé òun Ọlọ́run fúnra òun lòun ó ṣe tí eruku yóò di iná tí ó wà lára ènìyàn tí ó wà lára ẹranko. Èyí ni ọwọ́ Ọlọ́run. Èmi ò mọ̀ tí wọn náà ń là á kọjá, mi ò mọ orí ipò tí wọn náà lè wà, bóyá o wà lábẹ́ àwọn agbára kan tó lágbára ju ayé rẹ lọ. Ṣùgbọ́n mo ní ìdánilójú kan fún ọ láwùrọ̀ yìí, a ní àkókò yìí pé Olúwa ṣetán láti gbì ọ́ níjà. Olúwa ṣetán láti fi títóbi agbára rẹ̀ hàn lórí ọ̀rọ̀ ayé rẹ. Kí ni Árónì náà ṣe pẹ̀lú ní ẹsẹ̀ 17? Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Árónì na ọ̀pá rẹ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀, ó sì lu erùpẹ̀ ilẹ̀ náà, iná sì wà lára ènìyàn àti lára ẹran. Bí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run tó sì gbọ́ràn sí àṣẹ rẹ̀, Olúwa ṣetán láti gbéra rẹ̀ láti gbì ọ́ níjà. Bíbélì sọ pé bí ní kété tí Árónì lu erùpẹ̀ ilẹ̀, ó sì di iná sì wà lára ènìyàn, àwọn èèyàn ní ìmọ̀lára rẹ̀. Gbọ́ ìwọ olùgbọ́ mi, bí ìwọ náà bá wà ní ìhà ti Olúwa, bí Olúwa bá ṣetán láti jà fún ọ, gbogbo ènìyàn ni ó mọ̀ wípé Olúwa ń gbé ọ níjà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ló mọ̀ wípé Ọlọ́run àwọn Ísírẹ́lì dé láti gbé wọn níjà, nítorí pé kò sí ilé kan ní ilẹ̀ Íjíbítì ní àkókò náà tí wọn ò ní iná lára wọn, bẹ́ẹ̀ ni tí wọn ò sì ní ara àwọn ohun ẹ̀sìn wọn. Ó ní gbogbo erùpẹ̀ ilẹ̀ náà sì dínà já gbogbo ilẹ̀ Íjíbítì. Àwọn alálùpàídà, ibi tí mo ti rí ohun ìyàlẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ náà ló fẹ́ ṣe bí Ọlọ́run. Mọ̀ èyí dájú wípé ní gbogbo ìgbà ni Ọlọ́run yóò mọ̀ jẹ́ Ọlọ́run, ṣùgbọ́n gbogbo ìgbà ní ènìyàn ò lè di Ọlọ́run. Kò sí àkókò kan, kò sí oore ọ̀fẹ́ tí a fi fún ènìyàn láti di Ọlọ́run. A náà fẹ́ ṣe bí ìṣe Ọlọ́run, wọn kóra wọn jọ wípé bí àwọn ènìyàn Ọlọ́run bá lè ṣe bí eléyìí, ìyẹn lásán náà làwọn náà, ẹ jẹ́ wa náà kóra wa jọ, ẹ jẹ́ káwa náà ṣe. Wọ́n lérò wípé idán ni àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, wọn mọ̀ wípé Ọlọ́run ló wà lójú iṣẹ́. A náà fẹ́ gbìyànjú láti ṣe idán wọn. Bíbélì sì sọ wípé ní ẹsẹ̀ 18 pé àwọn alálùpàdà sì fi idán wọn bẹ̀rẹ̀ sí ṣe láti mú iná jáde wá, ṣùgbọ́n wọn kò lè ṣe é. Bẹ́ẹ̀ ni iná sì wà lára ènìyàn àti lára ẹranko. Ẹsẹ̀ 19, nígbà náà ni àwọn alálùpàdà wá wí fún Fáráò pé ìkà Ọlọ́run ni èyí. Nígbà tí ohun tó ju ọgbọ́n orí wọn lọ, tó ju òye wọn orí wọn lọ, wọn ò mọ orúkọ tí wọn ò pe àrà tí Ọlọ́run fi ayé wọn dá lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní ọba, ohun tó ń ṣẹlẹ̀ yìí àwa ò lè ṣe. Ó dàbí wípé àjùlọ agbára kan wà lójú iṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Agbára tó sì wà lójú iṣẹ́ tó ń ṣe eléyìí lọ́wọ́lọ́wọ́, agbára Ọlọ́run ni, ìkà Ọlọ́run ni. Wọn ò rí orúkọ mìíràn tí wọ́n lè fún ju wípé ìkà Olúwa, ìkà Ọlọ́run ni èyí. Mo wá ní ìròyìn ayọ̀ kan fún wọn náà. Bóyá wọn náà wà ní abẹ́ ìsìn, wọ́n wà ní abẹ́ ìjọba kan. Bí ìwọ náà bá jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, tí ìwọ náà sì wà ní ìhà ti Ọlọ́run, nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní gbé ọ níjà, ohun tí oore ọ̀fẹ́ Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ, àwọn èèyàn ò rí wípé ìkà Ọlọ́run ló ṣe é. Wọ́n ò rí wípé ọwọ́ Ọlọ́run òun ló ṣe é. Náà mo fẹ́ kó wo eléyìí dájú wípé àṣẹ Olúwa ó jẹ́ àṣẹ tí kò lè yí padà. Àṣẹ Olúwa ó jẹ́ àṣẹ tí ènìyàn kò lè yí padà. Ohun ẹlẹ́kẹta tí mo sì tún fẹ́ kó mọ̀ dájú bẹ́ẹ̀ ni pé gbé ìgbésẹ̀ rẹ bí o ti ń jáde lọ lónìí, gẹ́gẹ́ bí Olúwa ti pa á láṣẹ fún ọ wípé kó rìn. Nígbàkigbà tí èèyàn bá ti rìn ní ìlànà tí Ọlọ́run fẹ́ kéèyàn rìn, tàbí ní ọ̀nà Ọlọ́run, ní gbogbo ìgbà tí àkókò ni Olúwa yóò mọ gbé ara rẹ̀ ga, ni yóò mọ yin ara rẹ̀ lógo. Nítorí ẹnikẹ́ni tí kò bá rìn gẹ́gẹ́ bí àṣẹ Olúwa kò lè rí dídára Ọlọ́run, kò lè rí ọwọ́ Ọlọ́run. Nítorí pé àwọn ọmọ Ísírẹ́lì wà ní ìhà ti Ọlọ́run, wọ́n sì rìn gẹ́gẹ́ bí ìlànà ti Ọlọ́run. Ìdí nìyí tí wọ́n fi rí ọwọ́ Ọlọ́run. Ohun ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ kó dìmú níbẹ̀ ni wípé
ọkàn tó le tí kò ṣetán láti yí padà kò lè rí dídára Ọlọ́run. Ọkàn tí ó le tí kò ronú pìwàdà kò lè rí dídára Ọlọ́run. Ìdàkejì rẹ̀ ni yóò rí, èyí ni ìbínú Ọlọ́run. A rí kà ní bíbá wípé àyà Fáráò ọba ó sì le látàrí ohun tí ó ti rí ọwọ́ Ọlọ́run, tó ti rí ìka Ọlọ́run. Ó yẹ kí ọkàn rẹ̀ rọ̀ wípé ọwọ́ Ọlọ́run wà lójú iṣẹ́, ṣùgbọ́n ọkàn rẹ̀ sì le síbẹ̀síbẹ̀. Bóyá àwọn náà ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tipẹ́tipẹ́, ó ti ń wo Ọlọ́run ti ń kọ sí ọ, ṣùgbọ́n síbẹ̀ ọkàn rẹ̀ le síbẹ̀síbẹ̀. Jẹ́ ó wá dúró de ìgbà tí ọwọ́ Ọlọ́run yóò le lára rẹ̀ bí. Àkókò oore ọ̀fẹ́ mìíràn ló wá sí ojúṣe rẹ̀ lónìí. Jẹ́ ìwọ náà ṣetán láti yọ̀ǹda ohun gbogbo fún Ọlọ́run. Tẹrí rẹ̀ bá, jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ lónìí. Bí Olúwa, mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi. Mo gbà ọ́ sínú ayé mi. Wá sínú ayé mi láti òní lọ. Wá jẹ́ Olúwa mi, wá jẹ́ ọba mi. Jésù Olúwa wa. Gbàdúrà méjì bí o ṣe ń jáde lọ lónìí. Sọ fún Ọlọ́run wípé Olúwa, jẹ́ kí n rí ọwọ́ rẹ lẹ́nu iṣẹ́ mi. Jẹ́ kí n rí ọwọ́ ìyanu rẹ lẹ́nu iṣẹ́ mi. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìwọ ni Ọlọ́run alààyè ni mò ń sìn. Jẹ́ kí àwọn èèyàn rí ọwọ́ rẹ nínú ilé mi lónìí bí mo ṣe ń jáde lọ. Jésù Olúwa wa. Gbàdúrà ẹlẹ́ẹ̀kejì, sọ fún Ọlọ́run, Olúwa gbè mí náà níjà bí mo ṣe ń lọ lónìí. Gbè mí níjà lẹ́nu iṣẹ́, gbè mí níjà nínú ìrìn àjò mi, gbè mí níjà nígbà tí mò ń wọlé bọ̀. Jésù Olúwa wa. Ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba, a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó tún jáde sí wa lẹ́ẹ̀kan sí lónìí. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọwọ́ rẹ jẹ́ kó wà lára wa. A gbàdúrà wípé àwọn agbára kan tó lè mọ wà ní àyíká àti àyídà tí wọ́n wò wípé ìwọ Ọlọ́run ò tó nǹkan lójú wọn, a fẹ́ kẹ́ lo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run ní ọ̀run àti ayé lórúkọ ti Jésù. Lò lórí àwọn agbára bẹ́ẹ̀. Gbogbo àwọn agbára tó ń há wa láàyè tí ò fẹ́ ká gba òmìnira wa, Olúwa lo agbára yín lórí wọn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Yóò jẹ́ ayọ̀ ọkàn mi fún ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Seed of Light Television wípé kó o fi ọwọ́ rẹ lé bọ́tìnì pupa yẹn kó o tẹ̀. Èyí ní ó fún ọ láǹfààní láti lè mọ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde láti inú iléeṣẹ́ ìránṣẹ́, láti inú iléeṣẹ́ amóhùnmáwòrán ti Seed of Light TV. Bákan náà pẹ̀lú tẹ àmì aago tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bákan náà. Èyí ni yóò mọ rán ọ létí ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lórí ìkànnì yìí. Àlàáfíà fún ọ.